àtòwé àtàgbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 àtòwé àtàgbà wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá wá gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ni lóko lódò lẹ́yìn ẹ wálé wá tún lè ṣe o àtòwé àtàgbà. àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè gbígbá ńlá bá kẹnubodò àdójúgbò bákèrègbè ńlá bá kẹnubodò tàbútàbú báyìí ní mọ́ ọdún Olódùmarè ògo forúkọ rẹ o orúkọ tèmi Sọjí Abíọ́jẹ́là àkànṣe ètò Ògbómọ̀ṣọ́ la wà òun lè kalẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ní Parrot FM lókè bèbí l'Ògbómọ̀ṣọ́ jaburata àbúdí ọ̀rẹ́ ọmọ àlẹ́ agbára Israeli Tọ́pẹ́ Àyànwùyí ó wà ní agbára Olúwaṣeun òun náà wà ní ilé agbára pẹ̀lú mi kékeré ọdẹ ó wà ní agbára pẹ̀lú mi ẹnu wọn lẹ́tì gbọ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lónìí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lónìí nípa ìgbésí ayé bàbá Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ sì gbọ́ àwọn kan bí mi pẹ́tọ̀ ṣé Fọyánmú máa ń sófò òun lẹ̀ fún mi lórí ètò yìí kó tó kù láyé ni mo ní bẹ́ẹ̀ kọ́ ọba kú abájọ ọba náà sì tún kù láyé ní ti ọ̀rọ̀ kékeré ọdẹ ṣùgbọ́n kó tó di pé wọ́n tẹ̀ wá kan lu ètò ní rẹ̀gẹ̀dẹ̀ fín ẹ̀yìn èèyàn wa akọgun Air Vice Marshal JB Adigun retired ọmọ wọn ní Mọ́sífà ní Bara Mọ́sífà òun ló kówó lé àsìkò yìí pé ká máa sọ fún gbogbo wa ohun tí ń lọ káàkiri ní ilẹ̀ ti Ògbómọ̀ṣọ́ ní abẹ́ ìdarí ẹgbẹ́ wọn tí wọ́n jálága fún ODDA àwọn ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń wá ìdàgbàsókè ti ìlú yìí àti Àyọ̀ká Foundation Àyọ̀ká Foundation wọ́n ṣe bẹ̀bẹ̀ atẹ́gùn fẹ́ ọkàgì oko lára ẹ̀yin tẹ̀ ń wò wá nílé àbí tẹ̀ ń gbọ́ wa ẹ lọ wò wá báyìí lọ́wọ́lọ́wọ́ ní Facebook live Ògbómọ̀ṣọ́ la wà ní Facebook tí ẹ bá sì fẹ́ láti wò wá ní YouTube ẹ lọ sí God's Library TV ẹ máa wò wá nílé kétékétékété tí ẹ máa gbọ́ wa tí ẹ sì máa wò wá bí a ṣe ń dá bí ẹ̀rọ táwọn náà bí òwe Àyọ̀ká Foundation mo ní atẹ́gùn fẹ́ ó ka gé oko lára sẹ́mi lè gé oko àbí wọ Israeli àsádùpẹ́ ó ka gé oko lára èèyàn bíi 100 ò ní wọ́n pín ẹ̀bùn kérésì fún ìrẹsì àti aṣọ òun ní sọ ju bá ń lọ ńgbà mo ti ní atẹ́gùn fẹ́ ó ka gé oko lára igi oko mọ́ra inú stúdíò ń bì àdùpẹ́ adìọ́wọ́ ọ̀tún adìọ́wọ́ òsì a sì wọ agboolé lọ ládùúgbò Mọ́sífà a pín bó ṣe yá pín bí ẹnìkan bá wò wípé tọ̀ ọdún kérésì dé o ẹ jẹ́ kí àwọn èèyàn fi ìdùnnú kan fi ṣe ọdún ẹni tó kájú ẹ̀ òun náà ni bàbá wa ajagun fẹ̀yìntì nínú ogun òfurufú Àdìgún Jacob Bọ́lájí Àdìgún ajagun fẹ̀yìntì retired lórúkọ Àyọ̀ká Foundation àti ODDA Ògbómọ̀ṣọ́ Descendant Development Association ẹni tó jẹ́ alákìtìyàn fẹ́tò yìí ASK àwọn ọmọ pè wọ́n ní Kuti Ask àwọn ni wọ́n jẹ́ alákìtìyàn alátìkó fún ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí tó àdúrà wa ni pé ODDA yóò máa tẹ̀síwájú Àyọ̀ká Foundation òun náà yóò máa gòkè sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí ẹ jẹ́ kí n rìn báyìí àbáwá kékeré ọdẹ kẹ́ra lé kẹ́sì dárúkọ yín fohùn tí ẹjọ́gún lọ́dọ̀ bá mi òkè tí bá mi ayé wa fọwọ́ sí. àtẹ̀wé àtàgbà Ògbómọ̀ṣọ́ nílé ni lóko lódò lẹ́yìn òdi àtọ́ba àtijọ́yè gbogbo àpáta ni mo kí akó àjọyọ̀ ọdún kérésìmesì ìtọ́dún ọdún ni adánimọ́gbàgbé ọlọ́run ọba níjọ́jà ti mọ̀ fún gbogbo wa. àṣẹ o. àtẹ̀wé àtàgbè ìràntọ́dún bàbá ńlé ayé kámọ̀ yọ ọ̀ká sì mọ yọ ṣẹṣẹṣẹ. káàbọ̀. ayọ̀ gbogbo wa oṣù ní borí gbẹ̀kùn ìbànújẹ́ ọlọ́run ọba ní bàbá ní gbogbo wa pátá pèrè ńgodo. bẹ́ẹ̀ lọ́dún ọdún ní ọlọ́run ọba níjọ́jà ti mọ̀ fún gbogbo wa. torí pé nǹkan ṣoṣooṣo lè ní ó ṣe káyìn nílé ayé tí ó sì tún ní lè ṣe mí ìmọ̀ títí tọ́lọ́jọ́ ó fi dé. ọdún ní tí gbogbo wa ń jó tí gbogbo wa sì ń yọ̀ tọmọtọmọ ọba mi Èdùmàrè oníṣọdún ọ̀hún láti mọ̀ ọ́n fún gbogbo wa àtẹ̀wé àtàgbà ènìyàn
oúnjẹ kan ṣoṣooṣo lènìyàn ọjẹ kẹ́yìn nílé ayé tí ó sì tún ní ilé jẹ̀mí ìmọ̀ títí dọ́lọ́jọ́ ó fi dé oúnjẹ tí gbogbo wa ń jẹ lẹ́nu lónìí ọlọ́run ọba ò ní jọ́ jáde mọ́ fún gbogbo wa. àṣẹ o. òde kan ṣoṣooṣo lènìyàn ọlọ́kẹ́yìn nílé ayé tí ó sì tún ní ilé lọ́mí ìmọ̀ títí dọ́lọ́jọ́ ó fi dé ìrìn àjò tí gbogbo wa lọ lọ́jọ́ òní ọlọ́run ọba ò ní jọ́ jáde mọ́ fún gbogbo wa. ṣé àṣẹ Èdùmàrè. ilé ayé tíntín ní ayé wọ̀nyí ò lọ òkúrin kì í ṣe bọ́bá tó gbogbo tí ń bẹ ilé ayé gbogbo rẹ̀ ní ọ̀dọ̀ rọ̀ ó dì tán. èmi ní gbòòrò ńlẹ ọmọ odò kàkàkà ní gbòòrò ògbélé jẹ nkúlé púpọ̀ jọjọjọ. ìtọ́ ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ gbogbo tí kú bá ti bá ọ̀dánmọ́ láwọn lẹ́yìn òsì ní kú ṣe nkú ní balẹ̀ ọ̀la jẹ́ nkú ní ìṣọ̀lẹ̀ ọ̀la dahoro. ọ̀rọ̀ sọ ló ń sọ ọ̀gá mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ òsì rí tẹni gbogbo láyé ṣe bẹ́ẹ̀ wá ríta kíkanjú ọba Ògbómọ̀ṣọ́ ọba wa kábíyèsí Àkànwọ́ Ọ̀kín Ọládùn ní Ajagungbadé kẹta tó ṣí dọlọ Ajagungbadé tó wọlé ẹlẹ́sùn. ọmọ wọn lè gbágun. ìpàdé tún dijọ́ mi ọjọ́ rí ó di bẹ́ẹ̀ ni bá jọ ni ìpàdé di bẹ́ẹ̀ nìyẹn bá jọ ni. Àkànwọ́ Ọ̀kín ó di gbére Ọládùn ní Ọláòṣèbí kan ọmọ Ajagungbadé di gbére ó di bẹ́ẹ̀ ni bá jọ ni abọ́lá gbẹdẹ bí afárá oyin Àkànwọ́ di gbà. Àkànwọ́ Ọlálẹ́rù ọmọ òjẹ̀jẹ̀ ó di gbére bí ọlá kan ó di mẹ́kẹ́ lébẹ̀ ní migi oko Àkànwọ́ di gbére ó di bẹ́ẹ̀ ni bá jọ ni Àkànwọ́ di ìbọn ni bá jọ ni ìpàdé dijọ́ mi ọjọ́ rí Àkànwọ́ di gbà. ó tó ń wò mú tí yẹn nujú lọ́wọ́ ń wò mú tí yẹn nujú lọ́wọ́ torí pé bàbá tiwa bàbá rẹ̀ àdúpẹ́ ó kọ̀ tí yín ti jẹ́ o. Kékeré ọdẹ lórúkọ mi. Kékeré ọdẹ lórúkọ yín. bẹ́ẹ̀ni olú ògbó dárí fọyín mu. ẹ̀yin làró lè fọyín mu. bẹ́ẹ̀ni fún gbogbo Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀. àtàgbègbè rẹ̀ ó kọ̀ wo náà sọ yín lọ́jọ́ kẹjọ. Ebẹ́ẹ̀lì lórúkọ mi Adékọ́lá lórúkọ bàbá mi. Ebẹ́ẹ̀lì Adékọ́lá. bẹ́ẹ̀ni. Ebẹ́ẹ̀lì tí Káìnì ò lè pa ni Ebẹ́ẹ̀lì ti yàn. bẹ́ẹ̀ni. ìran Káìnì tó lò wọ́n pa Ebẹ́ẹ̀lì yóò ṣòfò. àmín. ìran Káìnì tó lò wọ́n pa Ebẹ́ẹ̀lì yóò rìn lọ́kọ̀ ní ìdíwọ́. àmín. Ísírẹ́lì ṣé mo sì wí. ojú ọ̀nà lẹ́wà. ojú ọ̀nà mo wà. bẹ́ẹ̀ni. ìran Káìnì tó lò wọ́n pa Ebẹ́ẹ̀lì yìí ọba wọ odò kò ní jáde mọ́. àṣẹ bàbá. ìran Káìnì tó bá lọ́wọ́ pa Ebẹ́ẹ̀lì yìí bí afáàní náà lọ sùn síwájú tírélà pé àṣẹ báyìí. àdúpẹ́ ibo lẹ́yìn ti jogún ilé yìí o. ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni. ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni. ẹni tí mo pè yín sí kó tó di pé àtẹ̀wá sí ọ̀dọ̀ ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run mo mọ̀ pé àgbà níyín nílùú aláwọn àgbà alágbàlagbà àti darúgbó tí darúgbó tí ìdàgbàlagbà máa gbà níyín àgbà níyín ẹ bá ń ka nǹkan bíi 5, 6, 7 tẹ́ ẹ mọ̀ pé nígbà tí bàbá wa Oyèwùmí gorí àpèrè bàbá ńlá wọn lọ́ba òkè jẹ́ ó ṣeé ṣe. àdúpẹ́ àsìkò dáa ní ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí olórí wa lórí gómìnà ní Ògbómọ̀ṣọ́ ńlá níjọba ìbílẹ̀ márààrún Ògbómọ̀ṣọ́ South Ògbómọ̀ṣọ́ North Sùúrùlérè Ògo-Olúwa Oríire ló wà lásìkò kábíyèsí ọba wa Ajagungbadé kẹta tìlú Ògbómọ̀ṣọ́ ẹyọkan ni tẹ́lẹ̀ ńgbà tá a lọ́ba wa lórí àkèrè kábíyèsí ọba Ọládùn ní Ajagungbadé kẹta ńlá ní ilé ìfi àwọn ilé àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n fi wọ́n sí ní Ògbómọ̀ṣọ́ South lọ́nà àgọ́ ńbẹ̀ ló wà ńgbà tá a ní ọba wa kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí olórí wa ní tilé toko lógbómọ̀ṣọ́ ọ̀nà tí ń bẹ láàrin ìgboro ọ̀nà tí ń bẹ ní gbogbo agbègbè wa ní yọkùlùlù ọ̀nà ń bejì tá a rírí lásìkò Àkànwọ́ Ọládùn ní ńlọ́wọ́lú Ògbómọ̀ṣọ́ wa àdúpẹ́ àsìkò tá a ní kábíyèsí ọba Ọládùn ní gẹ́gẹ́ bí olórí wa lógbómọ̀ṣọ́ ní tilé toko ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjòyè tá a dá mọ̀ àmọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdílé tí ń jọba tí ń joyè nílé lóko lódò lẹ́yìn odi àwọn baálé di baálẹ̀ àdúpẹ́ gbogbo wọn lọ sí baálẹ̀ ń dọba níṣojú ọba wọ
ọládùn ní Oyèwùmí ajagun kẹta àti ní Ògbómọ̀ṣọ́ ọkùnrin takuntakun lójú ogun bí erin yagi apá kòkó asakọ̀ lọ àti ìtorí àkànwó wá sí láì ní òjò ti kú tẹ́lẹ̀ wọ́n ti gbẹ́ntìrì ojú ọ̀nà àkànwó tó máa ráyé ń tarí inú igbó tí ń fọgbọ́ bó tarí ara rẹ̀ sójú ọ̀nà òṣèré ní ọba tó tóbi tí bara rẹ̀ lẹ́rù ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ gbogbo àlàájà tí ń bẹ láyé àkànwó ọ̀kẹ́ bọ́ ọba dọ́nà oṣù ìrì ọ̀nà bọ́ ọba dọ̀rùn ọ̀sọ̀ olóore àwa ò ní gbé ọmọjọ kọ̀ọ̀kọ́ ọmọjẹ kò ló ìdí wọn bá ń jẹ lájùlé ọ̀run ni ọmọ àbá wọn jẹ àkànwó dìgbà ó dìgbà kan ní. ẹ LAUTECH nǹkan. àsìkò tá a ní sọ̀rọ̀ ọba wa Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí olórí wa ẹni títí lọ hospital táàrí nínú Ògbómọ̀ṣọ́ ìlọ́wọ̀lú Ògbómọ̀ṣọ́ wá adúpẹ́ ilé ẹ̀kọ́ gíga LAUTECH Ògbómọ̀ṣọ́ àsìkò ọba wa sọ Ògbómọ̀ṣọ́ ni ìlú dé adúpẹ́ aboyún ilé ń bí wẹ́rẹ́ àwọn àgbàlú ń tọwọ́ àlàbòsùn oríṣiríṣi ń tà àrírí àlàáfíà ń jọba lásìkò rẹ̀ àríkòrò l'Ógbómọ̀ṣọ́ àrẹ́gbẹ́ ajínipa èèyàn òrìkọ́ sọnù l'Ógbómọ̀ṣọ́ àdúpẹ́ ohun ìgbọba wa kábíyèsí ó tura ó dáa pọ̀. ààfin ìgbàlódé ńkọ́. ààfin ìgbàlódé Ògbómọ̀ṣọ́ adúlẹ̀ náà ni gbogbo àwọn lọ́balọ́ba ẹgbẹ́ rẹ̀ rí tó ń kálukú fún tó ti bàbá rẹ̀ náà ṣe. wọ́n fi ń torí irun wọn ṣe. kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ ó gbàgbà ọgbà náà ẹ̀lẹ́ńtíríkì náà mọ́lẹ̀ ọgbà wá sí Ògbómọ̀ṣọ́. adúpẹ́ gbogbo wa là ń jó gbogbo wa là ń yọ̀ lásìkò ọba wa kábíyèsí àkànwó ọ̀kín ọmọ ẹrù jẹ̀jẹ̀ ó dìgbà kan náà àkànwó bó délé òkílé bọ́ ọdọ́nà wèrè ọ̀nà bọ́ ọba dọ́run sọ̀rọ̀ lóore o adúpẹ́ ẹ káàbọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín kékeré ọdẹ Abẹ́lì kí ni Abẹ́lì Adékọ́lá ọmọ ilé afọ ọmọgbólá kata Ògbómọ̀ṣọ́ èdè bó ni Abẹ́lì Adékọ́lá ọmọ ilé afọ ọmọgbólá kata Ògbómọ̀ṣọ́ ọmọgbó ẹ̀yin náà dádé nù ní ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ aládé ni wá adé tí bó ń ti yín àwa àtàláàfin Ọ̀yọ́ wa kan àdúpẹ́ o àwa lánàá Ìbàdàn tó fi Ògbómọ̀ṣọ́ àwa náà la sì fọyọ nílẹ̀ nígbà tí ogun lé wọn káàkiri lọ́yọ̀ọ́lé àwa náà ni ẹ káàbọ̀ sílé Ògbómọ̀ṣọ́ lẹ́wà àdúpẹ́ ẹ̀yà ara lé ẹ rí i pé orin gbẹngbẹn lọ́jọ́ tòní orin gbẹngbẹn lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní torí pé kékeré ọdẹ Abẹ́lì wọ́n wà ní agbára pẹ̀lú mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ní tí ń béèrè wọn lọ́wọ́ mi mo sì fẹ́ kẹ́ ẹ gbóhùn wọn láti wá sọ fún wa àwọn nǹkan mélòó tí wọ́n mọ̀ nípa bàbá Oyèwùmí pẹ̀lú ohun ìjálá ọdẹ akọgọ́lé ń kíyìn o ẹ̀ ń dáràn bí àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn àwọn náà ní kíyìn ẹ jẹ́ kí n gbọ́ ohun ọ̀kan lára àwọn àgbààgbà nílùú Ògbómọ̀ṣọ́ ohun táwọn náà sọ nípa ọ̀rọ̀ àbáwá Oyèwùmí ẹ jẹ́ ń tẹ̀ síbú lápá bí. orúkọ mi ni Ọlágòkè Àdìó Àkànní Àràbà awo tilẹ̀ Ògbómọ̀ṣọ́ JP. lọ́dẹ́ka yìí náà nípa yín. èmi ni olórí gbogbo oníṣẹ̀ṣe ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá tí bàbá wa kábíyèsí Ajagungbádé Oyèwùmí kẹta Ọládùnní fi ṣe olórí awo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. àwọn nǹkan wo lẹ lè sọ fún wa nípa ìgbé ayé bàbá wa Oyèwùmí ohun tí wọ́n gbé ṣe àkànṣe ohun ògo tó wọ̀ ló wá nípasẹ̀ wọn. ẹ ṣe ẹni tí bàbá gbé ṣe kò lóǹkà nítorí ẹnu ìgbà tí àwa náà tá a dáyé yìí tá a tiẹ̀ lérò pé a dórí àlééfà àwọn baba ńlá wa bàbá wa kábíyèsí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ajagungbádé kẹta ó gbé oríṣiríṣi nǹkan ṣe lákòókò wọn ní ilé ìwòsàn lóríṣiríṣi jaburata lọ́pọ̀ l'Ógbómọ̀ṣọ́ àti tìjọba ní o àti taládàáni ní o tí wọ́n ti ń ṣèwòsàn ẹ̀dá lákòókò wọn lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́ oríṣiríṣi iléèwé tọmọdé ní o tàgbà ní o primary school àti secondary school àti university pẹ̀lú teaching hospital àti nursing school
gbogbo ẹ̀ ọwọ́ Ògbómọ̀ṣọ́ jaburata ni iléèwé kéwú tí ò ti sí l'Ógbómọ̀ṣọ́ ọ̀pọ̀ jaburata báyìí bẹ́ẹ̀ náà sì ni ní àkókò bàbá wa Oyèwùmí àwọn nǹkan tọwọ́ bẹ̀ kọ̀mọ̀mọ̀ ló ń ka ọjà Ọlọ́run ṣe ní déédéé àkókò wọn tọwọ́ ní Ògbómọ̀ṣọ́ lọ́tún lósì ni oríṣiríṣi. ẹ ní bínú àwa tí a fẹ́ gbádùn ọ̀rọ̀ tí Àràbà wo Ògbómọ̀ṣọ́ bá wa sọ AIF Media ni wọ́n ti rí àbí ẹ wojú wọn bẹ̀ láìpẹ́ tó bá ti jáde á jẹ́ kẹ́ mọ́ gbọ́ ní ìkànnì AIF Media tí a ti ń tún ahọ́n wa ṣe pé ìtọ̀ ọmọ Yorùbá ẹ mọ́ gbàgbé orírun bá wa ẹ bá ń kí akọgun mọ Àyọ̀ká Foundation àwọn náà gbọ́ kalẹ̀ fẹ́tọ̀ Ògbómọ̀ṣọ́ la wà alápàmọ́jọ́ra ni o baramọ́sífà. Àdìgún olódòdó mo dúpẹ́ bí n bá ń gbalẹ̀ àwọn bàbá yín lọ mo mọ̀ lé wa èèyàn máa lápàmọ́jọ́ra ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ ni yín ọmọ onígbò lẹ́mọ̀lẹ́mọ̀ ẹ̀yin lọ́mọ bígbó lẹ́mọ́ ọmọ kílejò ọ̀jẹ̀ bẹ̀lẹ̀ yín lọ́mọ àbíjọ bàjẹ́mọ́ méjò òun àjàfì ọmọ ọ̀ká ni yín abara tẹ́rẹ́ ọmọ nìní nìkan kọ́ ló sùn wọn lẹ́jọ́ òmùdégbò mo bá fọn bí erin ọmọ ẹni ẹjọ́ ọmọ èjì aṣọ eléyìí tó dolóòde ọ̀kìn wá ń jọ sí Àyọ̀ká Foundation ẹ̀dákẹ́ gbogbo gbàtẹ́ ẹ bá sùn láyé tí ẹ bá jí sámọ́ júbà àwọn bàbá rẹ̀ tó bí ọ àwọn bàbá ẹ̀yàn fọwọ́ tì yín o gẹ́gẹ́ bá bí àmọ́ hàn tí fọwọ́ tọmọ rẹ̀ àtẹ̀pẹ́ lọ́mẹsẹ̀ ẹ̀ẹ́dẹ̀nà Àyọ̀ká Foundation ẹ̀dákẹ́ mọ̀fọ́lọ́hún ọba mi Èdùmàrè bẹ̀yìn gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àná ògbólógbó ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀dákẹ́ mọ̀fọ́lọ́hún ọba bẹ̀ gbogbo yín gbàdágbòrò gbogbo Àdìgún olódòdó ṣọ́ọ̀gbọ́ mẹ́wàá níran ẹ̀dákẹ́ Adébáyọ̀ Àlàó Akálà ọmọ Òpàdóyin Ọlátúndé Ìrọ̀rùn Àgbẹ̀ ẹ̀dákẹ́ mọ̀fọ́lọ́hún ọba bẹ̀ yín gbogbo yín pátápátá ẹ fi ọwọ́ wẹ̀wọ́ ẹ fi nú lunú ẹ fi kùn lukùn ọ̀kan ṣoṣo Ògbómọ̀ṣọ́ la fẹ́ Ọlọ́run wọ́n ràn yín lọ́wọ́ ọba lókè ìwò fún àṣẹ ẹ̀dákẹ́ mọ̀fọ́lọ́hún ọba bẹ̀ yín ẹ̀dákẹ́ ọba mi ìtànrè yọ ràn yín lọ́wọ́ Ọlọ́run ọba lókè ìwò yìí fún rere kẹ́ gbogbo ìgbò ọ̀nà tí gbogbo yín gbà tẹ́ gbólówó Ọlọ́run ọba òun ní jí ó di bẹ́ẹ̀ ni bí oṣù dí Ọlọ́run ọba òun ní jówó ọtán lọ́wọ́ yín láíláí iwájú lọ́la gbogbo yín ọmọ rẹ̀ ò ní dèrò ẹ̀yìn àṣírí náwó kan èyí tú dáhùn èyí bò bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run ọba mi Èdùmàrè ọba tó ní dúdú lọ́wọ́ ọba ó fàdùn gbogbo wa gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe láyé mo dúpẹ́ gbogbo rẹ̀ pátá gbogbo rẹ̀ lọ́lẹ́sẹ̀ níwájú ọba àdániwáyé ọba oníbùwọ̀ rẹ̀ tó dá gbogbo wa. ẹ bá ń kí alápàmọ́jọ́ra. ọmọ alápàmọ́jọ́ òrà ọmọ onígbò lẹ́mọ́lẹ́mọ́ ọmọ onígbò lẹ́mọ̀ ẹ̀yin lọ́mọ bíbú lẹ́mọ́ ọmọ kílejò ọ̀jẹ̀ ẹ̀yin lọ́mọ àbíjọ bàjẹ́ ẹ̀mọ́ méjò òun àjàfì ọmọ ọ̀ká nìyín abara tẹ́rẹ́ ọmọ nìní kan kọ́ ló sùn lẹ́jọ́ mọ̀dégbò mọ̀ bá fọ bí erin ọmọ ènìyàjọ́ ọmọ èjì aṣọ èyí tó dolóòde ọ̀kí wá ń jọ sí ìwọ̀n àgbégbá ìgbálẹ̀ mọ́mọ́ ìgbàlàwé ẹ̀dákẹ́ mọ́nàmọ́ná ń bẹ ọ̀ká ń bẹ àwọn bàbá mi ń bẹ ọmọ alápá àmọ́jọ ọ̀dà òótọ́ ni bẹ́ẹ̀ náà ní nílé alápá ní mọ́sífà nílé àwọn bàbá ẹ̀yìn àwọn bàbá ẹ̀yìn ọ̀fọwọ́ tẹ̀ ẹ̀yìn ọ̀gẹ̀gẹ̀ bí bàbá ọmọ wọn dí fọwọ́ tọmọ rẹ̀ àtẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ẹ́dẹ̀nà ọ̀pọ̀lọ́ wo bí òtútù ń bẹ̀ lọ́pọ̀lọ́ bá sí bí òtútù ń bẹ̀ la gbé bólóore ṣèkúnlẹ̀ mú múrin dúró gbogbo tẹ́ ẹgbẹ́nu ayé fọwọ́ ṣe ọba òní jí ó yí dànù ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ní wó ẹbí mọ Ọlọ́run ọba òní jọmọ ọgbọ́mọ gbogbo yín lọ́wọ́ mo dúpẹ́ ẹ̀ ti lówó lọ́wọ́ owó tẹ́ ẹ ní òní tán ẹ̀yin náà òní bọ́sọ̀nù lọ́dọ̀ gbogbo ṣèkú báyìí la rẹ̀ ní òní kò ní ilé ní ilé ìṣàkótára kú arápámọ́ hàn lé àtẹ̀pẹ́ lọ́mẹṣẹ̀ ẹ̀ẹ́dẹ̀nà kékeré ọdẹ ó tó lọ́dọọdún làwòrò gbó bábá tún dà wọ́n dún gbogbo apáta lájọwà lájọbẹ àtẹ̀kọ́ abẹ tó máa fẹ́ kékeré ọdẹ bíi bá tú ọ lẹ ọjọ́ ń bọ̀ ọwọ́ àdábìrà nígun láàmú mú torí gun mẹ́rin láyé ní egun tó kọ sí alónìí náà ẹ jẹ́ kí n tó tẹ̀síbú ní egun bíi kí n gbóhùn àgbà kan l'Ógbómọ̀ṣọ́ kí ni wọ́n ní sọ nípa àbá tiwa Oyèwùmí. ọkọ mi ní ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé Thomas Níyì Òjó ààrẹ ìjọ onítẹ̀bọmi àjọ ìpínlẹ̀ ti Ògbómọ̀ṣọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà òun ni orúkọ mi. Mo jẹ́ ọ̀kan náà àwọn ọmọ ìgbìmọ̀ àjọ láìjọ onítẹ̀bọmi Nàìjíríà. Mo sì tún jẹ́ ọ̀kan náà àwọn ọmọ ìgbìmọ̀ tó ń ṣàkóso iléèwé àwọn oníwàásù tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ tí a ń pè ní Nigeria Baptist Theological Seminary. Mo tún jẹ́ ọ̀kan náà àwọn alákòóso tó ń ṣe àkóso ilé ìwòsàn wa
ti ìjọ onítẹ̀bọmi tó wà nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Bowen University Teaching Hospital àti àwọn onírúurú àwọn àǹfààní mìíràn tí Ọlọ́run yọ̀ǹda fún mi gẹ́gẹ́ bí aládarí nínú ìjọ onítẹ̀bọmi. Òótọ́ tó dájú ni wípé ikú bàbá wa Ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ti Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bá wa lójijì, ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí a kò retí ní irú àkókò bíi eléyìí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run yọ̀ǹda fún bàbá wa nípa àánú tó lówà fi dá wọn sí tí wọ́n fi lo ọdún 95 lórí ìrùpẹ̀ ilẹ̀ tí wọ́n sì ṣàkóso ìlú Ògbómọ̀ṣọ́ fún odidi ọdún 52 48 years. A gbé Ọlọ́run ga fún ìgbé ayé wọn àti ntọ́lọ́run ń lò wọ́n fún gidigidi ní ìlú Ògbómọ̀ṣọ́. Bàbá wa Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta wọ́n jẹ́ bàbá tí wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ púpọ̀. Wọ́n jẹ́ bàbá tí wọ́n fẹ́ràn àlàáfíà púpọ̀ gbáà. Ó jẹ́ ayọ̀ mi láti sọ fún yín wípé nítorí pé bàbá kábíyèsí fẹ́ràn àlàáfíà ó jẹ́ kí gbogbo àwọn tó tilẹ̀ jálejò tí wọ́n sọmọ ìlú Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti tẹ̀dó sí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ò fẹ́ láti kúrò ní ilẹ̀ yìí mọ́ bí ti wulẹ̀ mọ́. Pàtàkì jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè tó lè wá fún lórí ọ̀fẹ́ láti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Púpọ̀ nínú wọn tí wọ́n jẹ́ àlejò tí wọ́n sọmọ ìlú yìí ni wọ́n ti ní àǹfààní láti kọ́ ilé ìgbé wọn sí ìlú yìí tí wọ́n sì ní orí ọ̀fẹ́ láti nípinnu wípé àwọn ò ní kúrò nínú Ògbómọ̀ṣọ́ nítorí pé ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ìlú tó kún fún àlàáfíà. Kò sì sí lẹ́yìn ìṣàkóso tó dára tí bàbá wa kábíyèsí Ọba Jimoh Ọládùnní Oyèwùmí tí wọ́n fi lélẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ràn àlàáfíà púpọ̀. Nínú ìṣàkóso wọn kò sí ìṣègbè kankan pàápàá jùlọ láàrin àwọn ẹlẹ́sìn jẹ̀sìn nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Wọ́n gbìyànjú láti jẹ́ ẹni tí ó ṣàkóso tí wọ́n sì ṣàkóyawọ́ lọ́nà tó jẹ́ pé wọ́n ò fè síbì kan ju ibì kan lọ. Wọ́n fẹ́ràn gbogbo àwa onígbàgbọ́ bí wọ́n tilẹ̀ jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Wọ́n ṣe dáradára púpọ̀ fún wa. Àwọn àkókò kan wà. Àdúpẹ́ ẹ jẹun gé pété báwọn torí pé àsìkò sí a sì gbọ́dọ̀ mú níwọ̀nba. Mo sọ lẹ́ẹ̀kan tí ẹ bá fẹ́ gbádùn ọ̀rọ̀ tí ẹ gbọ́n ní kíkún AIF Media òun ni kí wọ́n lọ abẹ́ẹ̀kọ́ Israeli ní YouTube. Ẹ bá ti dé YouTube tẹ AIF Media yóò gbé àwọn ohun tí ó wà ńbẹ̀ jáde fún yín. Ẹ sì mú èyí tí ẹ ń gbóhùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa wòran rẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ẹ gbìyànjú ẹ subscribe o. Ọmọ mi ló ní kì í ṣèmi o, tèmi gangan God's Library ó sì yẹ ká máa gbéra wa ní àrùgẹ. Ẹ bá ń kí Ṣọ̀ún lẹ́ẹ̀kan sí kí tó sójú òpó lẹ̀. Ọba Ọládùnní máa wí bódi gbére ìpàdé tún rí jọ̀mí ọjọ́ òdi bẹ́ni bá jọ ní ìpàdé di bẹ́nìyàn bá jọ èèyàn àkànwọ́ kí ó di jọ̀mí ọjọ́ Ọládùnní bí ọba délé òkìlé bọ̀ ọba dọ̀nà ó béèrè ọ̀nà aláǹgẹmọ tí ń ṣe jẹ́jẹ́jẹ́ nǹkan pa wọ́n bọ̀rọ̀ tàṣe ọ̀pọ̀ ọ̀lọ́dí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ kọ́ lọ́jọ́ tó dé bẹ́ẹ̀ ni ọ̀dájú ni ikú ọmọ nǹkan kan gèrè mẹ́jà àkákò ẹja òsì nàtàmọ́ déédéé àṣé ikú lọ́mọkùnrin oṣù fọnfọnfọn lójú ogun àkànwó dijọ́ mi ọjọ́ rẹ̀ ó di bẹ́ni bá jọ ni àkànwó di ìbẹ́nìyàn bá jọ yàn òótọ́ ni bẹ́ẹ̀ náà ni ìjà gbòòrò ọ̀tẹ̀lú ọ̀pálámbá di fọ́ tí òyìnbó ṣe gbé àfèrègbèjò ló kú lẹ́nu ta ń yọ̀gbẹ̀ àkànwó dijọ́ mi ọjọ́ rẹ̀ ọjọ́ tí agbọ́kú àkànwó bàbá wa àkànwó Ọládùnní gbogbo àlà ń ṣàgáyé gbogbo àlà ń gbọ̀n jìnnìjìnnì ìwọ́dà bí ẹni gbẹ́nìkan ògbélé ayé kúrí àtìwé àtàgbà àtọkùnrin àtobìnrin àtọ́ba àdìjòyè gbogbo bàdá ni wọ́n lọ bí rẹ́rẹ́ gbogbo ènìyàn tọ́gbọ́kú àkànwó Ọládùnní gbogbo wọn ní ìdílé ẹlẹ́ẹ̀mú bọ̀wọ́ mi wọ́n ti dí mo wípé nítorí kíni wọ́n ní sáwọn mọ̀ wípé bá a ti sòkú òní bọ́bá yá bẹ̀ lásòkú ọ̀ọ́ngangan ìní bá ti báwọn wọ̀nyí ní ilé ayé rí ilé ayé wọ̀nyí ọ̀dà àbá ilé ayé burúkú ayé koro òwò pọ̀ gbogbo ènìyàn tó wà wó máa yé ayé mọ̀bọ́lọ́hùn bàbẹ̀ yín ẹ̀dákẹ́ ẹ̀jì àrọ̀ra ẹni ó dúró ra ìròyìn máa ń lọ kólúwa rẹ̀ ọwọ́ ẹ̀yìn ńgbọ́ kí ní bẹnu ayé tí ò ní dá ọ̀rọ̀ kan ọ̀ràǹdà bẹ́ẹ̀ ni bọ́bá yìí gbẹ́ gbogbo rẹ̀ lẹ̀ ní ọ̀dà
rẹ̀ sóbi. agbélé ayé àkọlé àlówó àlóbà àlóbà gbogbo nǹkan la agbélé ayé ní. ọ̀rọ̀ gbogbo ní ó di nígbà tí láyé gbogbo nǹkan dọ̀rọ̀ tán. omi ní gbòòrò ná ọmọ òjò kàkàkà ní gbòòrò ọ̀gbẹ̀rẹ̀ láyé gbogbo nǹkan kíkú bábá gbogbo rẹ̀ ni ó pe ikú ló burú ikú ló rorò púpọ̀ jọjọ ní balẹ̀ ọ̀la jẹ́ ikú ní ìṣọ̀lẹ̀ ọ̀la dahoro. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ò rí dẹni gbogbo láyé ṣe bẹ́ẹ̀ wá ríta kíkanjú ọba Ògbómọ̀ṣọ́ sọ́jáde lọ láàrin àwọn ẹgbẹ́ lọ́ba ẹgbẹ́ rẹ̀ àkànwó wípé òun ò jẹ mọ́ ikú lọ́yọ̀wọ́ àkànwó láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ níbi tí ń gbé àkànwó ọ̀pìn ó di gbére ó di jọ̀ mí lọ́jọ́ rẹ̀. tọ́ ará Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi 07032880939 07032880939 tàbí kẹ́pẹ̀ sí 08061998459 n ó gbé lọ́gán níbí tọ́ akọgun ní mọ̀ kíyìn o kékeré ọdẹ àwọn òkú ọ̀run náà ní mọ̀ kíyìn àwọn alálẹ̀ ní mọ̀ kíyìn àwọn àlóńgó márààrún wọn ní mọ̀ kíyìn o òǹsílẹ̀ àálẹ̀ wọn ní kíyìn òǹsàpá àkàndíẹ̀ wọn ní kíyìn babawa Ògúndìran sọ̀wọ́n àkọ́kọ́ wọn ní kíyìn ẹni bá létí inú yóò gbọ́n tó kú ọ̀run sọ lọ́wọ́n ejò ó lò Ísírẹ́lì so létí inú ọgbọ́n tálálẹ̀ ń sọ wọ́n ní mọ̀ kí ọba wa ó tí ì gbọ́ àbí ọgbọ̀ ajá àbálẹ̀ gbọ̀ hello ẹ mọ̀ ṣe orúkọ tiyín o. ẹ dára fún yín. àṣẹ wá. ẹ dá Solomoni ọ̀nà níyì ọmọ ọba kúkúrú. dọ́kí. ẹ dákun tí mo fẹ́ bèrè ń pè ṣe bàbá Ògúnládé tún jí ni àbí ọmọ wọn ló gbé ìjà lẹ́yìn olùgbòlówó ẹ dákun. bàbá kékeré ọdẹ ṣe fún yẹn mo ló jí lọ wá sínú stúdíò ní àbí. wọ́n yẹn mo wá sínú stúdíò. torí ohun yìí ni ohun bàbá Ògúnládé o. àbí fọyín mo pọ̀ àbí ẹgbẹ́ mi. fọyín mo pàdó. ẹ̀yin wá ń tiyín ní ẹ̀dùn bá tán. hello. ẹ̀mọ kálí sọ. ẹ̀mọ kálí orúkọ tiyín o. ask ló sọ̀rọ̀. alákìtìyàn bí arò wọn bí dìde nù. gbọ́ yín sà. ẹ kú ètò náà o. ẹ ṣe àdúpẹ́ bó ní sódùn sórin. bẹ́ẹ̀ ni in fact ọ̀dà pé ẹ ti máa pe àbáwá again a ti máa wo ìgbà tó tẹ̀ ẹ ti máa pè wọ́n wá. kò sí ọ̀nà. ẹ ṣe gidi gan-an àkókò sábà kí o ní mẹ́sàn-án mẹ́wàá láti ọgbà Ògbómọ̀ṣọ́ tó gbé lẹ́kùn àtìlẹ́yìn òdi ipò wọn kí wọ́n fún ọdún ayé láti tó wá o pẹ̀lú wá sí fún ọ̀rọ̀ o ẹ̀sùn yóò gbé fún ìtàkùn o. Abuja náà ti pè wọ́n. ọlọ́run àmọ́ wa pẹ̀lú ẹ ṣe mo dúpẹ́ o ASK ọ̀gá mi Ìdòwú lókè wódé alo ó rebete ẹni tó pè òun náà ó fẹ́ràn Fọyánmu pọ̀ Fọyánmu náà máa ń pè ńlọrin gan hello. ẹ kú ètò. ọ̀gá tó kọ́ mi sẹ́nu Àjàdí ọdẹ kí mo kí yín o. ẹ káalẹ́ o. kékeré ọdẹ wọn làwọn kí yín. ní dídàjẹ́ tẹ́lẹ̀ ní ṣàìsàn. ó jèrè bàbá ó jèrè bàbá. ẹ kú ọ̀rọ̀ ló. adúpẹ́ àbá. ọlọ́run mọ̀ kọ́ yín máa ṣe. àṣẹ wà ní tìrèké. adúpẹ́ o. ẹ ṣe adúpẹ́ ẹni gbọ́dọ̀ ọbẹ̀ lóhùn díẹ̀ adúpẹ́ ẹ dákun ẹ jẹ́ gbígbé tó kàn yìí kí n máa lọ lé mi. hello. ẹ kúrò lé orúkọ tí yín o. Ṣọlá Ṣẹ̀san ló sọ̀rọ̀. ẹ ṣeun o kí lẹ ní fún wa. ẹ kú ètò. ẹ ṣe adúpẹ́ o. ìtòtò ní ọlọ́lọ́yẹ agbádùn ẹ̀gán o. adúpẹ́ àmọ́ tẹ̀wájú. ọpọlọ yóò ní ìjọba o. aṣẹ wà ní tìrèké. bàbá ní kí kékeré ọdẹ náà o. kékeré ọdẹ dáhùn. kékeré ọdẹ ẹ múra alẹ̀ ìlú èbó ò jìnnà mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe Elédùmarè ní tó láyà ọ̀tọ̀run bí àwọn Haruna sì gbé tiẹ̀ kọjá odò òkun lọ sókè òkun ẹ̀yin náà lọ ẹ bọ̀ rè ìkọkàn ìkéjò lọ́nà tó àdúpẹ́ orúkọ tèmi Sọjí Abíọ́jẹ́là àsìkò kò jù báyìí lọ jábọ́tà ẹ̀kú àdó tí wa Olúwa ṣeun mo rí i pé ọ̀nlá àgọ́nu èsì ilẹ̀ Ísírẹ́lì yóò dáa fún ọ ẹni fẹ́ pè mí lẹ́yìn ètò ẹ pè mí sí 07032 880939 07032 880939 Ògbómọ̀ṣọ́ la wà.
ire o àlàáfíà fún nàìjíríà.